owó wọ àkáǹtì mi fún ìpolongo òbò mi ò mọ bó ṣe débẹ̀ o. Àtíkù Abubakar fi gbé ta. Àtíkù Abubakar igbákejì ààrẹ Nàìjíríà nígbà kan rí tó ń dupò ààrẹ lọ́wọ́ yìí nínú ẹgbẹ́ òṣèlú NDC ti ké gbàǹjarè pé owó kan ti wọ àkáǹtì àdáni òun báyìí o. Bẹ́ẹ̀ òun kò mẹ́ni tó fowó ọ̀hún ránṣẹ́ síbẹ̀. Àtíkù ní ọjọ́ pé àwọn kan ti wá ọ̀nà kan tọwọ́ bọ àkáǹtì òun ni o. Kí ló ṣẹlẹ̀ gan-an ní pàtó tí Àtíkù fẹ́ ń pariwo? Lọ́jọ́ Ẹtì ọjọ́ 7 oṣù kẹjọ ọdún 2026 yìí ni Àtíkù Abubakar kéde owó náà nínú àtẹ̀jáde tí àgbà olùdámọ̀ràn pàtàkì rẹ̀ Frank Saibu fi síta. Àtẹ̀jáde náà sọ pé ẹni tí Àtíkù ọ̀mọ̀ rí ló fi owó ránṣẹ́ tó sì kọ àkọọ́lẹ̀ yìí sí contribution electioneering campaign. Ìtumọ̀ èyí ni dídá sí ìpolongo ìbò. Àtíkù tàbí ikọ̀ ìpolongo rẹ̀ kò tọrọ owó. Bẹ́ẹ̀ ni wọn kò mọ ẹnikẹ́ni tàbí àjọ kankan tó wà nídìí owó tí wọ́n san sí àkáǹtì náà lọ́nà àìtọ́ o. Àwọn ohun tó rọ̀ mọ́ owó tí wọ́n san sí àkáǹtì náà kò fi èèyàn lọ́kàn balẹ̀ rárá nítorí àkáǹtì àdáni tí kò sí níta fún gbogbo èèyàn láti mọ̀ ní. Èyí gan ló ń kọ wá lóminú. Báwo ni àwọn tá ò mọ̀ ṣe rí nọ́mbà àkáǹtì àdáni tí kò sí níta náà? Bẹ́ẹ̀ ni apá kan àtẹ̀jáde Àtíkù béèrè. Olùdíje dupò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú NDC náà sọ pé bí wọ́n bá lè rí nọ́mbà ìkọ̀kọ̀ irú òun tóun ti jẹ́ igbákejì ààrẹ Nàìjíríà tẹ́lẹ̀ gbà tí wọ́n sì sanwó síbẹ̀ bí èyí, a jẹ́ pé ewu ń bẹ lóko lóńgẹ́ fáwọn aráàlú lásán nípa ààbò owó wọn. Àtẹ̀jáde náà tó kéde pé ó ṣeéṣe kó jẹ́ àwọn èèyàn tó ní àǹfààní sí nọ́mbà náà ló gbà bọ̀dì tí wọ́n fún àwọn tó sanwó síbẹ̀. Àmọ́ ju gbogbo ẹ̀ lọ, Àtíkù rọ àwọn èèyàn Nàìjíríà láti má ṣe gbà káwọn ọ̀tá òṣèlú bọ orúkọ òun jẹ́ bí ìbò ọdún 2027 ṣe ń súnmọ́lé o. Wọ́n ti ń pète pèrò irú èyí ó ti pẹ́, wọn yóò tún lulẹ̀ lọ́tẹ̀ yìí náà ni. Bẹ́ẹ̀ ni Àtíkù wí o, ó ní òun kò ní torí àwọn nǹkan báwọn yí ìpinnu òdodo tóun ní láti darí Nàìjíríà padà. Òun sì ní èsì sí ìṣòro Nàìjíríà lọ́wọ́ yìí, òun yóò yanjú rẹ̀ bóun bá lè dépò ààrẹ. Àmọ́ ọ̀pọ̀ èèyàn ló ti ń fi èrò ọkàn wọn hàn lórí ayélujára nípa owó tí Àtíkù rí lórí àkáǹtì rẹ̀ yìí. Wọ́n sọ pé ìtànjẹ lásán tí yóò jẹ́ kí aráàlú rò pé olóòótọ́ èèyàn ni Àtíkù ni ọkùnrin náà ń gbé jáde. Ọ̀pọ̀ èèyàn ló ń sọ pé ète òṣèlú nìkan ni Wàsíìrì Àdámọ́wá tó ń bá bọ̀. Wọ́n ní kò tí ì jẹ́wọ́ òdodo tó wà nídìí owó tó kéde náà o. Ìròyìn fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti máa darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa pín ká, ẹ máa fèròǹgbà ẹ sábàlá àríwísí o. Ẹ ṣeun bí ẹ ti ṣe ń darapọ̀ mọ́ wa. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.